mo fẹ́ sọ̀rọ̀ nípa Baltasa Engonga, man Equatorial Guinea tó ń bá àwọn obìnrin sùn. Kó tó di pé mi máa sọ view tèmi lé lórí, lákọ̀ọ́kọ́ mo fẹ́ kọ́kọ́ rọ àwọn èèyàn tí a máa ń sọ̀rọ̀ online pé gbogbo ìgbà kígbà tá a bá fẹ́ sọ̀rọ̀ àbí tá a fẹ́ give opinion lórí ọ̀hún kan báyìí, ẹ jẹ́ ká máa ní àkíyèsára. Ọ̀pọ̀lọpọ̀ wa níyàwó, a léyìn ọkọ, a ní àwọn ọmọ, a ní mọ̀lẹ́bí. Kò ní dá kí ọ̀rọ̀ ọlọ́rọ̀ kó wá jẹ́ pé òun ló máa affect homes wa. Àìmọye ẹni tí ọ̀rọ̀ yìí sì tó ti dá issue lẹ̀ nínú homes wọn àbí níbi iṣẹ́ wọn àbí tó ti affect àwọn family wọn one way or the other. Ẹ jẹ́ ká máa wà careful. The more tá bá ti lè sọ̀rọ̀, as soon as tá bá ti sọ̀rọ̀ lórí internet, kò ṣe kó jẹ mọ́. So ẹ jẹ́ ká ní àkíyèsára. Back to ọ̀rọ̀ mine. A lot of people ti sọ opinion wọn lé lórí, tó dẹ̀ jẹ́ pé ó jẹ́ ohun tí kò fi bẹ́ẹ̀, ó jẹ́ ohun ìyàlẹ́nu fún mi. Nítorí èyí tó yẹ kí a sọ̀rọ̀, ká condemn nǹkan tó ṣẹlẹ̀, instead most àwọn èèyàn tó sọ̀rọ̀ à ń take side ni. Ọkùnrin support ọkùnrin, obìnrin support obìnrin. Èmi ò dẹ̀ rò wípé a lè ní better society fún nǹkan báyìí. Most àwọn èèyàn are vulnerable when it comes to sex making. Òótọ́ nìyẹn. And àwọn ẹlòmíì kúndùn sex, ẹlòmíì ò kúndùn. So téèyàn bá fẹ́, tọkùnrin bá fẹ́ obìnrin tó kúndùn, tọkùnrin ò kúndùn, tó bá ṣọ́ra ṣe, ó máa bring issue. Why tí obìnrin bá fẹ́ ẹni tí kò kúndùn. So vice versa, a ní láti wà careful, a ní láti wo bí a ṣe máa ṣe. But when it comes to pé nǹkan ṣẹlẹ̀ nílùú àbó tí ń di ọ̀rọ̀ continent, tá a bá fẹ́ sọ̀rọ̀ sí, tó bá jẹ́ nǹkan tí ò da, nǹkan tí ò da kò lórúkọ méjì, nǹkan tí ò da ni. A ní láti condemn ẹ̀ ni. Because both parties, they are both married people. Ọkùnrin married, obìnrin married. Tó bá jẹ́ pé single guy is another thing. Tó bá jẹ́ single ladies, that is a different thing entirely. But àwọn méjèèjì, ó jẹ́ ẹni tó ti níyàwó, ẹni tó ti lọ́kọ. Tá bá fẹ́ máa nail ara wa, kọkùnrin máa nail obìnrin, kóbìnrin máa nail ọkùnrin. Kí ni àwa ń ṣe ìgbéyàwó fún, àbí kí ni message tá ń pass? Wọ́n ti ṣe nǹkan tí ò dá, gbogbo àwọn tó involve nǹkan tí ò dá ni. Èèyàn lè like sex, èèyàn lè ṣe, but bóyá máa ń sọ anything tó bá ti jẹ́ too much, end result ẹ̀ náà kì í dá. Ìyẹn ni point àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì ni wípé most àwọn èèyàn tó sọ̀rọ̀ lé kíní, tí èèyàn bá lè wo deeply, a rí pé ìkórìíra la fi ń sọ̀rọ̀. Kíní gender issue tí àwọn òyìnbó gbé wá sí wa láàrin, tó gbé sí wa lórí, ìkórìíra la máa fi ń sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ọkùnrin tó bá nail obìnrin tí issue báyìí bá ṣẹlẹ̀, àbí obìnrin tó bá nail ọkùnrin, yálà bẹ́ẹ̀ àwọn ti ní ìjákulẹ̀ nínú ìgbéyàwó wọn àbí nínú friendship wọn, ìkórìíra yẹn la máa fi ń sọ̀rọ̀, tí kò dẹ̀ kó rí bẹ́ẹ̀. Ẹni tó ní ìjákulẹ̀ nínú ìgbéyàwó ẹ̀, àfi ẹni tó bá jẹ́ married person, àfi tó bá fẹ́ parọ́, kò sẹ́ni tí ò ní ìjákulẹ̀, àmì tí ò ní one or two things tó ń go through, kò sẹ́ni tí ò ní. So tó bá yẹ pé bí marriage wà láti ní issue because of that, káwa máa nail gbogbo ẹni tó bá jẹ́ opposite gender wa, kò yẹ kó rí bẹ́ẹ̀. Téèyàn ò bá ní ìgbéyàwó tó dáa àbí tó enjoy at the moment, kò yẹn ò mean pé kéèyàn wá sọ pé gbogbo obìnrin ò dáa. Torí tó bá dé hospital, tó bá sick, tó bá dé hospital, ó lè jẹ́ obìnrin ló máa attend sí. Tó bá ṣe nǹkan míì, ó lè má ní luck ìgbéyàwó, ó lè má ní luck relationship. But ká gbìyànjú láti lè máa wo other side. Unfortunately, péyàn ò ní good marriage, kò ń jẹ́ pé ní tí tó bá ṣẹlẹ̀ sí side àwọn obìnrin àbí side àwọn ọkùnrin, a ní láti nail wọn. Gender thing táwọn òyìnbó gbé wá sí wa lórí ni, ká dẹ̀ ní láti wà careful lé lórí. A ní láti wà careful torí àwọn òyìnbó ló gbé kinní wá. Ní ayé àtijọ́ kò sí nǹkan tó ń pè bẹ́ẹ̀. Ní àwọn bàbá wa, bí wọ́n ṣe ní òrìṣà tó jẹ́ ọkùnrin, which is legend, the genius ones. Bẹ́ẹ̀ náà la ná wọn genius ones lóbìnrin.
Ọ̀yà ní Ọ̀ṣun ní gbogbo kìíní yẹn ni. We encourage awo kì í separate kì í discriminate kí tó di pé arrival of àwọn òyìnbó ìtọ́gbé gender thing wọ́n dẹ̀ ní reason fún. Kìíní tí wà lórí àwa dúdú tó yẹ pé in most times lè differentiate nǹkan tí ò dá ṣẹlẹ̀ téèyàn bá wò the first thing téèyàn láti ṣe ni pé kéèyàn condemn both parties tó involve. Wò ń ṣe pé ká máa sọ ká fẹ́ defend mo like kíní ṣé ẹni tó wá bá mi kọ́ ló jẹ̀bi. Gbogbo nǹkan tá a dẹ̀ ń ṣe kẹ́ lè mọ̀ pé a kàn ń bára wa jà unnecessary ni. Kò sí ẹni tí inú gbogbo àwa youth sí àbáwo èèyàn sí. Tá a bá ń sọ̀rọ̀ pé sex making tí ní 5% táwọn bàbá wa ní láyé àtijọ́. Àti ní 5% táwọn màmá wa ní láyé àtijọ́. Yet moral respect culture wà. Torí tá a bá fẹ́ sọ́nsà wọn máa sọ̀rọ̀ pé ayé kí ló ń ṣe lé modern days. Àti ṣe 5% kó lè yé yín dáadáa. Ẹ wo àwọn màmá wa láyé àtijọ́. Most wọn ẹni tó bímọ 5 10 wà 12 obìnrin kan. Ṣéjọ́ tí ọkọ wọn bá wọn sùn náà ni oyún sáré dé sí wọn lára ni. Which is the ọ̀wọ́n náà value wọn mi ṣe sọ pé gbogbo wa la wà vulnerable sí kíní. Ẹ má jẹ́ ká pretend. But a lè máa ṣe kíní but kí culture wa ká ṣe respect value. Angle tèmi fẹ́ jẹ́ ká fi rí ni. Àwọn bàbá wa láyé àtijọ́ ẹni tó níyàwó 5 6 10 jù bẹ́ẹ̀ lọ á dẹ̀ satisfy gbogbo wọn ìyàwó ẹ̀. Which is tá a bá fẹ́ máa sọ pé bí ẹni pé akúndùn àbáwa ní Gen Z of nowadays bó ṣe ń ṣètò yẹn wọ́n sì máa tún máa sọ wípé àwọn fẹ́ kóbìnrin jàbá àwọn fẹ́ bóbìnrin kó ní ìbálé. Bàbá sì fẹ́ jẹ́ kó mọ̀ ẹ́ kó lọ sílé ọkọ kó jẹ́ pé ọkọ ẹ̀ ló disvirgin ẹ̀ tó máa jẹ́ pride bàbá. Ìyá fẹ́ jẹ́ kó mọ̀ ẹ́ lọ sílé ọkọ kó bá nílé tó máa jẹ́ pride màmá. Àwọn people dẹ̀ ń ṣe the same thing tó jẹ́ pé àwọn gan tún kú dùn ẹ̀ ju àwa àti sìn lọ. But wọ́n sọ àṣà àti ṣe wọ́n nù. Èyí ni mo fẹ́ rọ̀ wá pé ẹ jẹ́ ká máa ṣọ́ra tí àwọn nǹkan báyìí bá ṣẹlẹ̀ tá a dẹ̀ fẹ́ give opinion. Ẹ jẹ́ ká wà careful náà ọ̀rọ̀ tí a bá ń sọ. Mi ò rẹ́ni kankan bá wí tí ò bá jọ àwọn ìjọba wa lọ. Àwọn ìjọba ló ń fìyà jẹ wá. Àwọn ọlọ́kàn ṣàfẹ́ jẹ́ kí ojú àṣà àti ṣe ilẹ̀ Áfíríkà ilẹ̀ Yorùbá kó pojú dé. Ọ̀run yàbọ̀dẹ̀ ni kò ń ṣọ̀rọ̀ èèyàn kan ó máa jẹ́ kan gbogbo wa. Nílẹ̀ Yorùbá a ti rí ẹni tó jẹ́ pé ọkùnrin ni tó ń pera ẹ̀ lóbìnrin àti róbìnrin tó ń ṣe kinní. Tó bá di lọ́la àwọn ìjọba wa àgàgà wọn lókè ọ̀yà àwọn máa gbẹ́sìn sórí tó bá kàn rí èèyàn kan tó ṣe musical video tó sọ̀rọ̀ ànábì àbí tó ṣe kinní ọmọ máa sọ pé àwọn fẹ́ jà. But ìjọba wa tó lọ kọjá yìí tó jẹ́ ẹni tó wà lókè ọ̀yà àti gbogbo wọn kábínẹ̀tì wọ́n rí ẹni tó ń ṣe gay tó ń ṣe kinní wọ́n sọ pé kó kúrò ní system fún wọn. So ẹni tó ń ṣe àwọn èèyàn tó ń ṣe mi ò condemn wọn. Gbọ̀ngàn tí mi ò fẹ́ràn ni ká máa pretend àṣìbí ẹni pàápàá kọ́ la kọ́sẹ̀ àbí pé a mọ̀ pé kinní yìí ṣẹlẹ̀. Tó bá ti wá tí nǹkan burúkú kan bá ti wá ṣẹlẹ̀ àwa fẹ́ máa nail a fẹ́ máa ṣe bí pé holy a fẹ́ máa gbogbo kinní yìí as a nation a lè grow. Eléyìí òun ṣe nǹkan tó yẹ kéèyàn máa gbàgbọ́ ọtí. Nísìnyí báyìí as at today result nǹkan information tí mo tún get nípa ọ̀rọ̀ the same Baltasa Engonga ni pé wọ́n ní ìyàwó ẹ̀ òun náà wọ́n ti gbé clip tiẹ̀ jáde tí wọ́n bá sùn. In fact wọ́n ní pé dàbọ̀ wọn àtọkọ ẹ̀ wọ́n jọ mọ̀ sí jọjọ ń ṣe. Wọ́n wá tún ní wípé dàbí ní àwọn Equatorial Guinea yẹn pé kíní ẹ̀ ń ṣe big deal it's like wọ́n ṣe big deal lọ́dọ̀ tiwọn. So gbogbo ọkùnrin tó ti support ọkùnrin lọ gbogbo obìnrin tó ti condemn obìnrin àbí tó ti dá wàhálà lẹ̀
tí gbogbo kíní wá ń jáde ibo ló fẹ́ fojú sí. So tó àwọn ọ̀rọ̀ báyìí bá ṣẹlẹ̀ ẹ jẹ́ ká máa wà careful. Ẹ má jẹ́ ká ní nítorí ìkórìíra tá a ní tá a máa fi sọ̀rọ̀ débi wípé tá a bá wá sọ̀rọ̀ tán àgàgà àwọn tó bá jẹ́ ẹni tó bá jẹ́ married person, àwọn tó yàn tó ti marry nù wa, tó ti ná àwọn ọmọ, táwọn ọmọ ń lọ school, táwọn ọmọ wà ní society, ìwà kan táwa wù á máa fi affect àbí kéèyàn fi affect homes family táwọn kan ti build. Ẹ̀rí tó máa ń sọ pé má lọ sẹ́wọ̀n, má bà wá lójú jẹ́, má ṣe kínní. Gbogbo wọn kínní yìí òyìnbó ń preserve culture wọn, àwọn Arab preserve culture wọn, Israel wọ́n preserve culture wọn lọ́ fi lè máa dominate àwọn èèyàn, lọ́ fi lè máa gbé ẹ̀sìn wa bá wa kó nǹkan wá fún wa. The moment tá a bá ti lè preserve culture wa ká respect ká value ẹ̀. Àwọn tó máa ń sábà ṣe gender thing àbáwọn tó máa ń ṣe pé modern days ẹ lọ wọn ò ní culture, wọn ò respect culture wọn, ẹ̀yà wọn wọn tiẹ̀ mọ́ pa ẹ̀. Àwọn ní kíní yẹn tó ló máa ń sábà mú jù. Ẹni tó bá lè wọn kì í most times kì í wà inquisitive pé báwo lè fi rí báyìí, ta ni gender tó bá sọ pé Yansin tó bá sọ pé Ògún báyìí a máa hate wọn náà àti ẹ̀fẹ́ gbọ́. So òun ni most rọ àwọn èèyàn bẹ́ẹ̀ lọ́ máa ń tẹ̀rì sí kínní. Torí ìgbà tí mo rí àwọn fídíò clip wọn ṣẹ̀ ní láti sáré sọ fún mi pé òkè ó ń báyàn sùn ó ṣe kí ni nǹkan tá à ń sọ ń pa ilé ṣé ilé jẹ́ nǹkan tó yẹ ká sọ̀rọ̀ lé lórí, kò ń ṣe nǹkan tó yẹ ká sọ̀rọ̀ lé lórí. Torí láyé àtijọ́ ọ̀ ń ṣe jù báyìí lọ, but moral àti culture ó wà. Moral àti culture bí ẹni tó ń record video bí ó ní nǹkan tó fi ń protect ara ẹ̀, bí àwọn obìnrin tí wọ́n ń ṣe bí ó ní nǹkan táwọn náà fi ń ṣe bí àwọn ní good homes. Mi ò stand in a position láti judge anybody, but tí irú nǹkan báyìí bá ti jáde sí society ẹ jẹ́ ká protect society pé ká dé condemn ní pé kíní yóò dáa. Ẹ má jẹ́ ká máa try láti máa parabolate, ká máa try láti defend, ká máa nail ara wa all in the name pé bí ọkùnrin ti ṣẹ̀mí tẹ́lẹ̀, obìnrin ti ṣẹ̀mí tẹ́lẹ̀. Torí tẹ́ bá wò basically nǹkan tó máa fi ń judge ni. Èyí lè ọ̀rọ̀ àkíyèsí tí èmi rí lórí gbogbo ọ̀rọ̀ yìí. Mo máa rọ̀ wá ẹjọ́ ẹ jẹ́ ká máa ṣọ́ra fún gbogbo nǹkan tá a bá ń ṣe. Gbogbo internet tá à ń lò yìí ó ń store. Ọlọ́run á máa wà pẹ̀lú wa. Ẹ ṣé.